Africa Content TV. Sọ gbọ̀n ṣẹ́jú tí mo fẹ́ fi ṣe wá sí mo tọrọ rẹ̀ lọ́dọ̀ wa. Ọ̀rọ̀ ẹni tí mo fẹ́ sọ yìí lójú gbogbo wa lọ́wọ́. Wa idha qara'ta al-Qur'an. Fastami'u lahu wansitu la'allakum turhamun. Tí wọ́n bá ń ka al-Qur'ani lọ́wọ́, wọ́n ní ẹ dákẹ́ fẹ́ mú kẹ́sì tẹ́ etí yín. Torí ọ̀rọ̀ Ọlọ́run ni kalimatullahi al-ulya. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni ó máa bẹ lókè, òun ni ó máa ṣẹ́kù. Torí nípasẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́run ti mú gbogbo nǹkan wá sí ààyè nípasẹ̀ omi. Ọ̀rọ̀ lọ́lọ́run ó sọ níjọ́ táyé ò ní jáyé mọ́. Ọ̀rọ̀ lọ́sọ ńgbà táyé ń jáyé. Ọ̀rọ̀ lọ́sọ tó mi fi ń jó mi. Ọ̀rọ̀ lọ́sọ téèyàn fi ń jẹ́ èèyàn. Ọ̀rọ̀ lọ́sọ tó ní fi ń jó ní tànà fi jáná tó lọ́wọ́ fi máa jọ́la. Allahu akbar. Innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun fasubhanalladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. Gbogbo ẹni ó bá mọ̀ pé Ọlọ́run jù ú lọ ẹ pé Allahu akbar. Allahu akbar. Lábẹ́ bẹ́ẹ̀ ẹ dákun mo tún tọrọ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Tó bá jẹ́ pé kọ́gà ó lè rí yín náà lẹ́sàn fi ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ ẹjọ́ Ọlọ́run ó rí yín síwájú ọ̀gá. Ansitu lillahi ta'ala. Gbọ́. Wa iza qara'tal Qur'ana fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Bàbá mi tí fi máa mọ Òṣogbo. Gbogbo ẹni ó bá gbé Músàrù ọkọ̀ ńlá ni. Bàbá mo kí yín, mo kí ọlá yín, mo kí àyè yín. Iye àyù ànásù lórí kútúbà tẹ ké títí lórí mímbàrí tí irun funfun sì fi yọ mo kí yín o. Àwọn tó fi ara fi lé yín lẹ́nu mo fi wọ́n kí yín o. Àwọn tí wọ́n tọrọ àlùbáríkà ń jọ́ta àlùbáríkà èdè pé wà á ní tẹ́ẹ̀sì fi ní mo fi wọ́n kí yín. Allah. Bàbá èmi ọlá yín ogun mo fọlá yín tọrọ o. Amin. Bàbá wa imam gbà tí mo kú ọlọ́dọ̀ bàbá ìmáàmù àgbà látòṣogbo tí wọ́n jẹ́ olórí fún gbogbo wa pátá. Bàbá wa ìmáàmù Iragbiji ẹ ṣé. Ẹ̀yin ló yẹ o. Ẹ̀yin lọ́lọ́run pọ́nlé o. Òjò ẹ̀sìn ò ní sú fún yín dépò pé ọ̀rọ̀. Àmín. Ẹ dákun ẹ jẹ́ àṣàmì dáadáa. Bàbá wa chief imam rẹ̀ gbogbo ẹ̀yin àyímà. Tá a bá ní gbogbo ọkọ̀ lálò Abbas kò jẹ́ o. Ẹ gbà mí bí mo ti máa àlejò ní mí láàrin yín Kùránì ló sọ mí donílé torí wípé bákan náà létí aṣọ lọ́dọ̀ gbogbo ẹni ọba mọ Ọlọ́run Ọlọ́run ọ̀yàtọ̀ ọ̀kan ṣoṣo ni. Rọ́dìyàtì àní kìbárùn àṣírọ̀tì. Kùránì ẹyọ ọ̀kan tá a jọ ń kà mo fi kí gbogbo wa. Kíbùlà ẹyọ ọ̀kan tá a jọ ń kọjú sí kírun mo kí wa. Ànábì ẹyọ ọ̀kan ṣoṣo tí gbogbo wa tẹ̀lé ànábì Khatimul Anbiya. Ìpẹ̀kun àwọn ànábì Muhammad mo kí wa. Kábíyèsí. Orí tí ó bá jáde inú agogo dẹni ti wá o. Allah. Bàbá kábíyèsí ẹ̀mí ọlá yín ogun. Amina. Bàbá wa Iragbiji ti ìlú wa Iragbiji ń bí. Allah. Ọlọ́run ló dé yín ládé ẹ̀yẹ. Alhamdulillah. Kábíyèsí Ọlọ́run ló yàn yín ẹ̀yin náà wà ń fi tọ́lọ́run ṣe. Allah. Àbùkù ẹ̀mí àbùkù ara kábíyèsí Ọlọ́run oníjẹ́ kankan ọkàn yín mẹ́. Amina. Mo fi ti yín kí gbogbo ayaba lọ́ọ̀dẹ ọba. Mo kí kábíyèsí lákìtúnkí mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Ìzárọ̀dìyàtì àní kìbárùn àṣírọ̀tì. Kábíyèsí ọba Abdulrasheed mo kí yín o. فلا زال غضبان ليالي أموا فلا زال غضبان ليالي أموا. Bàbá dami sórí ilẹ̀ ní bọ̀. Mo wá kí aṣíwájú wa. Mo kí ẹni Ọlọ́run fi daṣọ ìbò wa tó ṣe ní ojú. Allah. Tó sì ṣe ní olú. Tó sì ṣe ní kó máa wà wájú ẹ máa tẹ̀lé. Alhaji wa, the former governor of Osun State. Alhaji wa Ishaq
Adegboyega Oyetola, the current minister ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí, ẹni ó bá mọ̀ wípé Ọlọ́run ló fi bàbá wo Oyetola kẹwàá, ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Bàbá Oyetola ó wu Ọlọ́run lọ́yàn yín bẹ́ẹ̀ bá gbọ̀nà òṣèlú tẹ́lẹ̀ kódà bóyá ẹ̀ bá dọba láyé, bẹ́ẹ̀ bá sì já àfáà tó bá jọ́nà kéwú lẹ gbà bóyá gáúsù lẹ bá jẹ́. Allahu Akbar. Oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run máa gbà lo ẹrú tó dá, èyí tí máa kọ Ọlọ́run lóminú ni kọ́ náà yàn ní sẹ́kẹ̀yàn ọmọ jẹ. Bàbá àgbà Oyetola, mo kí yín, mo kí àrà tọ́lọ́run fi yín dátọ́ sọ wọ́n. Allahu Akbar. Gbogbo nǹkan lọ́lọ́run ti fi sọ lálára yín. Ẹni ó bẹ dàgbà tó lé ní 70 ó ti rí òpin ìkẹ́ níbi ayédè lónìí. Allahu Akbar. Bàbá àgbà Oyetola, ẹ wò ó bọ́lọ́run ti kẹ́ yín tó pẹ̀lú ọjọ́ orí. Téèyàn bá wò yín sùnsùn, ara yín gan ni ó ti gbà wípé gidigba ò sílẹ̀kùn àfẹni ọba mú kọ́kọ́rọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ kò sí gànàgànà ń bẹ̀, bẹ́ẹ̀ ń bá rìn kò sí gànàgànà ń bẹ̀, bẹ́ẹ̀ ń bá hùwà kò sí gànàgànà ń bẹ̀, bẹ́ẹ̀ ń bá àdírẹ́sì àwọn èèyàn kò sí gànàgànà ń bẹ̀. Allahu Akbar. Tó bá jẹ́ pé gànàgànà ní máa láàyàn ni ẹ̀ ní gànàgànà. Wa qulu saburu bal kadhimu liman jafa. Alhaji Sheikh Oyetola. Wa maza aqulu fil jamali wa fil ula. Gbogbo òpò tẹ́ ẹ bá wà ẹjọ́ pé ẹ̀yin ọmọ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tọ́lọ́run ṣe fún yín yìí, ariwo kí wọ́n máa yìnyàn kọ́ ní fún yàn. Wa qulu saburu bal kadhimu liman jafa. Bàbá àgbà Oyetola. Wa maza aqulu fil jamali wa fil ula. Kò dìgbà téèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé ṣe é ráàánú gbà, ẹ máa lọ dúpẹ́ ti ráàánú gbà. Àánú tó wọ́n náà lọ́lọ́run ní ẹ̀rí gbà. Àánú tó sọ wọ́n, àánú tó ga, àánú tẹ́lòmíì kọ lẹ́tà rẹ̀ tọ́lọ́run ò fún ló fún yín. Allah. Gbogbo òpò tẹ́ ẹ bá wà ẹ máa lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá. Gbogbo òpò tẹ́ ẹ bá wà ẹ máa yin Ọlọ́run lógo, ẹ máa bọ̀wọ̀ fún, ẹ máa fún ní àpọ́nlé ẹ̀. Gbogbo ohun tọ́lọ́run fún yín bàbá ẹ fi èsì ni o. Kì í ṣe gbogbo ẹni ó ní ọlá láyé ní ó ní ọlá lọ́dọ̀ Ọlọ́run tó gbéra kíámà. Allahu Akbar. Ọ̀pọ̀lọpọ̀ olórí láyé yìí tó bá di ọ̀run ọmọlẹ́yìn ni wọ́n jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tílẹ̀ ń bọ̀ títí ń bọ̀ tílẹ̀ ń rọ́ tí wọ́n ń hèlì ẹ̀ tí ó bá lò dáadáa tó bá dijọ́ gbéra kíámà hùsùn faguluhu súnmọ́lì jahim salluhu. Bàbá gbogbo ohun tọ́lọ́run fún yín ò ní dàbámọ̀. Amina. Mo wá kí ìyàwó yín tí wọ́n tọ́jú yín ẹ wo bàbá ń ṣe ń dán. Allahu Akbar. Over 70 tí wọ́n dàbí just 40. Engineer Benjamin mo kí, mo wá kí à ń bọ̀ kalẹ̀, à ń bọ̀, à ń bọ̀, à ń bọ̀, à ń bọ̀. Akramakumullahu. Mo kí wọn kalẹ̀ kí wọ́n èdè. Ìsìláàmù ní òfin ó sì nílànà. Torí wípé àtẹ̀lọ́rọ̀ Ọlọ́run kò sọ pé kọ́rọ̀ Ọlọ́run ọmọ wá sí músẹ́ o. Gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn nínú òṣèlú mo kí yín o. Ẹ̀yin fọ́mà, ẹ̀yin pírẹ́sẹ̀ǹtì, ẹ̀yin fújọ́, Ọlọ́run mọ kálukú mo kí gbogbo yín kalẹ̀. Ẹ̀yin ìyá wa obìnrin tẹ́ dìde wá tẹ́ wá gbọ́rọ̀ Ọlọ́run ẹ ṣé o. Ẹ̀yin ọ̀dọ́ nínú ìlú lágbègbè ẹ ṣé o. Ẹ̀yin elétò alámòjútó àdúpẹ́ lọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ sọ̀pọ́ọ̀tì àwọn àfáà wa àdúpẹ́ lọ́dọ̀ yín. Bàbá àgbà Oyetola kí ló wí àfáà mi. Wa qulu saburun bal kadhimu liman jafa. Wa maza aqulu fil jamali wa fil ula. Èyí jọ máa fà kọ́ náwó mú nǹkan kọ́wọ́ rẹ̀ ọmọ tó. Allah. Bàbá àgbà Oyetola ọmọ lè mọ́ mú. Wa maza aqulu Mo kí mo ká òkú bí. fil jamali wa fil ula. Gbogbo jàmbá tó jókòó ẹ̀dá kan ẹ̀yà mi létí yín. Wa maza aqulu fil jamali wa fil ula. Humanity in leadership. Stéètì tá a wà yí gbogbo èèyàn lọ́mọ stéètì yìí ní stéètì ọmọlúàbí. Wallahi. Ìjọ ọmọlúàbí sàgbà ẹ̀dá kan ẹ fi mí lára balẹ̀. Saburu wa
الكظيم لمن جفا gbogbo ẹni tó yẹ kẹ́ ẹ rò pé kí n kí mo fi ọlọ́run kí gbogbo yín. وماذا أقول في الجمال وفي العلا. Baba Oyetola, the former governor of Osun State, the leadership, the humanity in leadership, pẹ̀lú loyalty, ẹ má jẹ́ kí n parọ́ fún yín, ohun tẹ́ ẹ bá ní jẹ ẹ má fi run mú. Gbogbo ẹni tí ó bá ti lè wà lóyà sí kọ́ọ̀sì tí ń ṣe tó bá yẹ yóò padà yẹ lẹ̀. Allahu Akbar. Loyalty tó ga jù tẹ́ ẹ kọ́ gbọ́dọ̀ ní láyé òun ni kẹ́ ẹ lóyà sọ́lọ́hun. Ọlọ́hun ṣàgbà leader ẹ kọ́ lóyà sọ́lọ́hun. Gbogbo ẹni tí ó bá lóyà sọ́lọ́hun tó bá lóyà sí èèyàn ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́hun yanjú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí níbi tí ikùn wa bá dájú kọ la mọ̀ kódà tí wọ́n bá ń pààyàn sọ́lá àkíyà. The biggest loyalty is to be loyal to God Almighty, to be loyal to your Creator. وجاهدوا في الله حق جهاده. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ jókòó, the former speaker of the house. Ẹ lọ lóyà sọ́lọ́hun àkọ́kọ́ nu ẹni ó bá lóyà sọ́lọ́hun ó ní conscience. وجاهدوا في الله حق جهاده. Ẹni ó bá lóyà sọ́lọ́hun ó ní conscience. Ẹ̀rí ọkàn tí ò sí mọ́ lónìí torí wípé a lóyà sọ́lọ́hun. Ohun tí kálukú ò ṣe fọ́lọ́hun ní ń béèrè lọ́dọ̀ èèyàn. Ìwọ tọ́lọ́hun pàṣẹ tó tẹ̀lé tó wá ní mo pàṣẹ fún yín ẹ̀ tẹ̀lé mi. Ọlọ́hun ọ̀jọ́ yín ìbá jẹ́ pé gbogbo wa gba tọ́lọ́hun ní gbogbo ayé ni ọba gba tiwa. Allah. Bàbá àgbà Oyetola àti gbogbo àwọn èèyàn bíi yín. Ọlọ́hun ní kẹ́ ẹ lọ́ọ́ dì mú sẹ́rọ́ mẹ́ẹ̀dá nẹ́bí Ádámà téèyàn bá ń fa màálù lọ nísinsà màálù téèyàn bá ń fa màálù lọ àbẹ́ mú ajá lọ tí màálù yẹn bá lóun ọ̀lọ́ mọ́ ẹ rí lára rẹ̀ nísìn pé màálù yìí ọ̀lọ́ mọ́ sẹ́ẹ̀rí ọmọ èèyàn 20 ọdún tí wọ́n ti padà lẹ́yìn yín tẹ́ ẹ bá wọ ẹ̀yìn báyà àwọn lẹ́sìn tún rí. Allahu Akbar. Ẹni ó bá wá gbára lé èèyàn sí ọ̀daràn. واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. ẹ lọ bá Ọlọ́hun dòwò pọ̀ tó rọ́lọ́hun lọ̀gá o. ومولاكم. òun lọ̀gá yín òun lọ̀gá àwọn ọ̀gá yín o. ومولاكم. Ọlọ́hun là bá dòwò pọ̀ torí pé Ọlọ́hun ní kí ni Ọlọ́hun lọ̀gá. فنعم المولى ونعم النصير. Kábíyèsí àti gbogbo jàǹkànjàǹkàn tó jókòó, humanity comes before religion. Ẹni tí ó bá lọ́mọlúàbí tó lóun lẹ́sìn ń tanra ẹ̀. Al-khairiyya wal-insaniyya qabla ad-diniyya. Akramakumullahu. Ìjọ́mọ ènìyàn ṣàgbà ẹ̀sìn. Àìmọye ẹlẹ́sìn lónìí tí ń pààyàn, àìmọye ẹlẹ́sìn lónìí tí ń bàlújẹ́, àìmọye ẹlẹ́sìn lónìí tí ń bayé jẹ́. Kí wọ́n láǹfààní ẹ̀sìn rẹ̀ al-khairiyya wal-insaniyya qabla ad-diniyya. Humanity comes before religion. Ẹ̀sìn pọ̀ lára wa lónìí kò sọ́lọ́hun. We are two religions and we are not godly. Apọ̀lẹ́sìn àpọ̀lọ́lọ́hun. Wajahidu fillahi haqqa jihadi. Gbogbo tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ẹ fi èso Ọlọ́run inú àwẹ̀ láwà ẹ jẹ́rú Ọlọ́run ọba yín. Wajtabakum wa ma ja'ala alaykum fid-dini min harajin millata abikum Ibrahim. Gbogbo làákàyè tẹ́ bá lè nǹkan kan tọ́wọ́ yín ọba tó Ọlọ́run ò ṣe ká o. Ẹ wo ìjókòó bàbá àgbà Oyetola lónìí. Tí wọ́n bá lẹ̀ láìkì oyè bàbá ó kọ ọmọ níjánu ẹni níjánu ọmọ. Allahu Akbar. Tí wọ́n bá ní Oyetola láìkì dominance àràbùkọ̀ nígbà wọ́n sọ yín lóko àti middle name àti surname gbogbo ẹ̀ náà ló ní oyè nínú wọ́n wá lẹ̀ fẹ́ràn oyè Adégbé oyè ga Oyetola. Ohun abá fi pe ni a máa lalẹ̀ wù nínú sẹ̀mí ayé ẹni. Ẹni ìfà ọ̀tọ́ sí ní pé lára mú. Ohun tẹ́nìkan jẹ tẹ́ ẹ lọ yẹ kó tú tó bá jẹ́ pé wọ́n lọ bọ́ sí ọ lẹ́nu wàá gbé mi. Aláàjì Jamiu àmì Ọlọ́run ló kọ́ mi o. Ẹni tí ó bá mọ̀ mí kó jáde kó wò mí o. Yamallahu alaikum. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà ń kalẹ̀ ń bí. Ẹ lọ mú àmọ̀dájú pé Ọlọ́run kì í ṣe ibi o rere ní í ṣe o.
ẹ̀tọ́ ni ká du oyè, ẹ̀tọ́ ni ká du ipò, ẹ̀tọ́ wa ni, kódà ẹ̀tọ́ ni lábẹ́ òfin orílẹ̀-èdè. Ṣùgbọ́n ẹ dákun gbogbo olóṣèlú, ẹ má torí pé à ń du oyè ká dúra wa lọ́bẹ̀ o. Allah. Ọ̀tá àárọ̀ yìí ó lè di ọ̀rẹ́ kó tó dọ̀sán o. Ọ̀rẹ́ àárọ̀ yìí sì ní ó lè di ọ̀tá kóòrùn ó tó yọ. Bẹ́ẹ̀ bá gbẹ́ kòtò ọ̀tá ẹ má gbẹ́jìn. Ẹni tí ó kó sínú ẹ̀ àyè mọ̀. Ẹlòmíì gbẹ́ kòtò ọ̀tá tán ìyàwó ẹ̀ ló jìn sí. Ẹlòmíì gbẹ́ kòtò ọ̀tá tán ọmọ ẹ̀ ló jìn sí. Gbogbo olóṣèlú ó dọwọ́ yín o. Humanity in leadership. Ẹ tiẹ̀ kọ́kọ́ lọ láàánú ẹ láàánú. Tí ó bá sí ojú àánú àwọn bàbá àgbà Oyetola ò ní débi wọ́n dé yìí. Tí ó bá sí ojú àánú president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò ní débi tí wọ́n dé yìí o. Ojú àánú ṣe kókó. Níjọ́ míì aláàánú lè dàbí ìgbà pé wọ́n fojú ẹ̀ gúngi. Èèyàn ní já níbi ìrè Ọlọ́run ọ̀lọ́bì kan. Ẹni tó bá ṣàánú tí ò rí gbà ó tí ì rí gbà ni kì í ṣe pé ò ní rí gbà. Allahu Akbar. Ojú àánú gbé Oyetola nísìnyí àbí ó gbé wọn. Ẹ wo iye èèyàn tó dìde lára òpó kan. Ẹ wo iye iná tàrífà lára òpó kan ṣoṣo tọ́lọ́hún gbé dìde lára bàbá Oyetola yìí. Allah. Ọlọ́run ló fi yín kẹ́ wa. Iṣẹ́ ló sì rán yín sí wa. Ẹ jẹ́ iṣẹ́ náà lókùnkúndùn. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ìbẹ̀rẹ̀ kì í so níṣẹ́. Ẹni ó bá gbé dópin òun gan ló ṣiṣẹ́. Ẹni kòkó ẹ bá yè lọ́lọ́. Bàbá Oyetola Ọlọ́run kì í ṣe bí o. Òṣèlú tó lọ lọ́hùn bí ọdún 4 sẹ́yìn. Tọ́lọ́hún fira rẹ̀ hàn lára yín kò ṣe ká. Ẹ wo bí ẹ jókòó lónìí. Alhamdulillah. Òṣèlú tó lọ ìbò tá a dì lọ. Tó fi jẹ́ wípé ohun amúbọ̀ oko ò ṣe é délé wí. Ìyá mo páàsì ẹran lọ́jẹ̀ káàdì mi. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ nínú ọlá Yorùbá ní gbogbo yín o. Ja'ala alaykum fid-dini min harajin millata abikum Ibrahim wa sammakumul muslimin min qabl. Nígbà tọ́lọ́wọ̀n wá ṣe yẹn bàbá Oyetola ẹ wò yìí ti ń ṣe. Allahu. Àìṣedéédé ara ayé máa ń mú ni rántí ará ọ̀run. Ohun tẹ́ ẹ ṣe é lẹ̀ wọ́n hàn. Wa sammakumul muslimina min qabl. Bàbá Oyetola àti gbogbo àwọn tó rí bí yín ẹ lọ ní ìṣe ìjọ́mọ èèyàn lára àwọn èèyàn yìí láti ṣe lọ́hùn. Àwọn míì wà wọ́n lè má tó bàtà yín ó lè jẹ́ pé torí wọn lọ́lọ́hùn fi ń pọ́n yín lé. Allah. Wọ́n sì lè kéré pin kí wọ́n má tó abẹ́rẹ́. Ó sì lè jẹ́ pé torí pé wọ́n wà nú àwọn tí ń tẹ̀lé yín lọ́lọ́hùn ọmọ pé bí lágbájá bá ń tẹ̀lé ọ èmi náà mọ̀ tẹ̀lé ọ. Ọjọ́ tẹ ẹ bá ṣèkàfẹ́ ni tẹ́ èrò Ọlọ́run lè padà. Allahu Akbar. Òṣèlú ẹ lọ́ọ́ ṣe é pẹ̀lú ìpáyọ̀ Ọlọ́run. Wọ́n a máa sọ pé èrè òṣèlú ò sí lọ́run irọ́ ni o. Èrè òṣèlú ń bẹ lọ́run. Torí gbogbo yín tẹ́ ẹ bá dupò náà kọ́lẹ́ gbogbo wo lè jẹ́ ipò kan náà lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n ohun tí kálukú bá ṣe loyalty sẹ́rẹ̀ntì tí ó bá ti ní sùúrù pẹ̀lú leader tí ò ní sùúrù pẹ̀lú ẹgbẹ́ kò lóyà ni. Ṣé ẹ mọ̀ pé tá a bá fi loyalty bọ́ lọ́hùn lò á wọ́ lọ́hùn mi. Ọba tẹ́ ẹ mọ̀ béèrè pé kó fún yín lówó tí ó sì máa na pákí sí yín. Kò fi ṣèkà ó fẹ́ wò ó pé sọ lọ àbó dúró tì mí. Ẹni tí ó bá ti lè dúró kò ní padà ríbi jókòó. Ẹ dúró gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí pé ẹ rí imú lónìí. Atẹ́gùn ni ìgbàláàlú ẹnìkan lólé ayé. Àwọn tí ń jẹ́ lónìí ń sàn bọ̀ yọ kàn wọ́n náà tó o bá dúró sójú kan. Ṣùgbọ́n tí wọn ò bá ti rí ọ níbi tó o dúró sí ìpín rẹ̀ ọ̀sọ̀nù máa ń gábà lọ̀rọ̀ rẹ̀. Gaba hazuhu. Ẹni ó bẹ́ẹ̀ tí ẹni tí ó bá ti dúró tí ó bá ti rí níbi tó yẹ ká ti rí ìpín rẹ̀ á gbé fẹ́ lómi. Ẹ̀yin olóṣèlú ẹni Ọlọ́run bá fún nípa nínú yín kó wá sẹ́kún sí ọwọ́ ẹ̀ o. Ẹni Ọlọ́run bá bùkún nínú yín irin lọ́mọ ta ni sìmẹ́ǹtì ni lọ́ọ́ ni o. Allahu Akbar. Torí tó bá dáa fún ọ tó dáa fáwọn ọmọ rẹ káwọn aráàlú ọmọ á pé ibi ẹ bá wa dénú àwa ò jẹ àwọn ọmọ tí yín yó. Wọn ò sì ní mọ̀ wípé oògùn rẹ ló ń jẹ. Ẹ dìyẹn mú kẹ́ ẹ fi tọ́jú ọ̀la kalẹ̀ dá wọn mọ́.
Allahu akbar. bàbá àgbà Oyetola tí gbogbo èèyàn bá rí bí yín ayé ìbàdà ara yín balẹ̀ ẹ jẹ́ntù gentility yín ó wá da ẹ̀gọ́ ẹ sì mẹ̀tọ́ yín àánú tẹ́ ẹ rí gbà ní pé ẹ wíkẹ́ẹ̀dì ẹni ó bá wà wíkẹ́ẹ̀dì ò ní gadalẹ́ o Allah. àyè wíkẹ́ẹ̀dì yẹn ní fi ń yẹ yín wọ́n tì yín ọlọ́run wá sọ yín di kùkùté ẹni ó mi kùkùté ara rẹ̀ ló mì. Akramakumullahu. ẹ má burú ẹ má le ẹ̀yin tẹ́ ẹ̀ lé lọ́rọ̀ tẹ́ bá lẹ fẹ́ lé nísìn kí ló fẹ́ dà ẹ̀yin tẹ́ ẹ̀ lé jẹ́jẹ́ báyìí náà lẹ́ẹ̀mọ rìn jẹ́jẹ́ wọ́n kọrin òṣèlú bú yín títí wípé ẹni tí yóò mọ̀ ṣe jẹ́ ẹ má le ọlọ́run ló yin ẹ̀yin bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ti wà nípò kẹ́ yọ̀yàn kankan fẹ́ nìkan sí ẹ lọ́ọ́ fi bẹ̀rù ọlọ́run tó kílẹ̀ òní ó tó sún ẹ̀ mọye èèyàn tọ́lọ́run ní agbára àti yọ kúrò láyé ni alágbára mọ́ mẹ́rò bá bọ́ ọ lẹ́ o alágbára mọ́ mẹ́rò bá bọ́ ọ lẹ́ o alágbára mọ́ mẹ́rò bá bọ́ ọ lẹ́ o bó tilẹ̀ ewu kẹ́ ẹ lè ṣeun tó wù yín tó ẹ dákun ẹ wẹ̀yìn wò pé ṣé ó dùn mọ́ ọlọ́run tí ń bá ṣe kínní. Allahu akbar. Wa'tasimu billahi wa mawlakum fani'mal mawla wa ni'man nasir. Anabi wa Shuaibu. Alayhi salatu wassalam. Anabi Shuaibu ń bá gbogbo àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀. ń fọ̀rọ̀ ọlọ́run ọba kọ́ wọn. ń ṣe wáàsí fún wọn. gẹ́lẹ́ báwọn bàbá wa ti máa ṣe wáàsí fún wa nígbà gbogbo. ẹ dákun ẹ máa gbọ́ wáàsí. ẹ má jẹ́ ọ jẹ́nu àwẹ̀ nìkan ẹ jọ̀ọ́. ẹ máa gbọ́ wáàsí. tẹ́ ẹ bá ti rí pọ́rọ̀ ọlọ́run lẹ́ni yìí ń sọ ẹ gbọ́ wáàsí ẹ̀. tó bá ṣe 100 tẹ́ ẹ bá gbọ́ ẹ lè rí méjì péré mú tí ó ṣe yín láǹfààní. ẹnìkan ọ̀gbọ́n tán al-hikmatu dallatul mu'min ọgbọ́n tẹ́ ẹ rí òun a máa yọ síra wọn ni. Àyìnsúmọ́ wajadaha khazaha. tẹ́ ẹ bá ti rẹ́ni tí ń sọ̀rọ̀ ọlọ́run ẹ dákun ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jó nígbàgbọ́ kò síbi tọ́rọ̀ ọlọ́run ò ti lè jáde ẹ máa gbọ́ wàásù o ẹ sì máa ṣàdúà. olóṣèlú tí ò lọ́sẹ̀ tí ò lẹ́bu ọ̀sọ̀ wọn o olóṣèlú tí ò ṣètùtù ọ̀sọ̀ wọn o èyí tí ò ṣe dàrẹ́tì ti bọ́jẹ́tì owó kan pé ẹ sá máa rúbọ lọ. Wajalu lillahi mimma zara minal arisi wal an'am. Ya qawm anabi wa Shuaibu alayhi salatu wa salam ó pe àwọn àjọ rẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lọ wípé ẹ̀yin ìjọ mi ẹ jẹ́rù Ọlọ́run ọba yín ìmọ̀lù ẹ máa ṣe tiyín lọ èyí tẹ̀ ń ṣeun ẹ máa ṣe èmi náà máa ṣe tèmi á wàá wo ẹni Ọlọ́run ó fi yìn èèyàn ní pín sí Ọlọ́run ní pín àlùbáríkà. ká ní àánú fún ọmọ làkejì òun gangan lọ́tọ̀ka pé èèyàn là wá atamuruna an-nasa bil-birri. Watansawna anfusakum wa antum tatluna al-kitaba fala ta'qilun. gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ọ̀rọ̀ Ọlọ́run rù ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn èèyàn kọ́ máa ṣe báyìí kọ́ máa ṣe báyìí kọ́ máa ṣe báyìí. Atamuruna an-nasa bil-birri. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń pàṣẹ fáwọn èèyàn wípé nǹkan báyìí ni ẹ máa ṣe. Watansawna anfusakum. ẹ̀yin fúnra yín wá gbàgbé ẹ̀mí ara yín láti ṣe nǹkan tó dáa. Wa antum tatluna al-kitaba fala ta'qilun. gbogbo ẹ̀yin political leader adúpẹ́ lọ́dọ̀ yín ẹ kú ìjókòó ẹ kú ọlá APC ẹgbẹ́ ńlá ni o ẹgbẹ́ tí ń darí orílẹ̀-èdè yìí lónìí gbogbo wa la lẹ́tọ̀ọ́ ká máa ṣàdúrà fún orílẹ̀-èdè yìí bí tẹ́ ẹ bá wà o alábòsí ò ní tẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà dádì dẹ́mọ́ mo wà ní o bó o rójú mi o ò rínú mi o dẹ́mọ́ mo wà. Qul ya qawm. ẹ dákun orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ party affiliation kọ́ ẹ jẹ́ àṣàdúrà fún Nàìjíríà kò sí ohun tí ìlú fi ń là tó orílẹ̀-èdè yìí ò ní nǹkan ti bàjẹ́ jìnnà kásíwájú ó tó dé o. aṣíwájú tó wá jẹ́ èèyàn dáadáa kì í blame ẹni àná wọ́n máa wá solution sí mẹ́ẹ̀sì ni
ẹ ní gbọ́ lẹ́nu Alhaji Ahmed Bọ́lá Tinubu fúnra báyìí kọ́ máa pé báyìí ni o èèyàn di president ó ní ẹ má kàánú mi ohun tí mo tọrọ ni mo rí ẹ fi mí lẹ̀. Allahu Akbar. That is a sign of a responsible leader. Ẹ jẹ́ kí kálukú wà responsible for action ẹ̀. Àtàrí àjànàkú níjọba o kì í ṣe ẹrù ọmọdé o. Ohun tí wọn náà ń dù láti local level, state level, federal level tó ń dù yẹn náà tó o bá mọ̀ pé pààrẹ̀ ọ̀ka jókòó. Àyìnmàlú alámakanatikum inni àmìlú. Humanity ẹ dákun ẹ fi ìjọmọlúwàbí ṣe é. Bàbá òṣèlú mi là ń tún wò òṣèlú mi dé o. Níbi tí kálukú yín fi owó sí Ọlọ́run ọba yín gbà bẹ́ẹ̀. Àmín. Ẹ dákun ẹ kìlọ̀ fún kálukú stéètì yìí ọmọlúwàbí ni wá o. Àyìnmàlú alámakanatikum. Ẹ jẹ́ dìbò náà kó sọ pé ẹ̀mí kan báyìí kò bọ́. Ẹ dákun bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí dìbò yọ lọ. Àyìnmàlú alámakanatikum. Ẹ dá aṣọ sáwọn èèyàn lọ́rùn kó lọ dìbò ẹ dákun ẹ má ra bọn. Àyìnmàlú alámakanatikum. Àìmọye àwọn èèyàn kan tí wọ́n máa wà lẹ́yìn àyìn aṣíwájú ẹ̀ ní rán wọn o ṣùgbọ́n wọ́n fẹ́ deliver. Ẹ dákun ẹ má fi iṣẹ́ ẹbí deliver. Inni abilu fasawfa ta'lam. Ayé mọ́jà. Ẹ dẹ̀ wá wò nínú omi ẹ wo nǹkan àlùmọ́ọ́nì tá à ń kó. Ìmọ̀lú alámakanatikum. Bàbá Oyetola ẹ̀dá niyín o kò nídìí kéèyàn ó ṣe wáàsí fún yín kẹ́ ẹ tó gbà. Ẹ̀dá niyín àkàndá èèyàn ẹni oríṣà dá niyín. Inni amilun fasawfa ta'lamun. Gbogbo onílàkàyè èyí tí ń fi kángun ọ̀rọ̀ yìí Ànábì Ṣuaibu sọ pé. I'malu ala makanatikum inni amilun fasawfa ta'lamun. Ayúbà Ṣuaibu sọ fáwọn èèyàn rẹ̀ ó ní ohun tẹ́yìn tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ sọ́lọ́hún ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀yin ní ẹni ayé ẹ̀yin lẹ́ nílùú ẹ máa ṣe ohun tẹ́ ẹ bá máa ṣe lọ òun Ṣuaibu náà àtàwọn tó bá gbà fóun àwọn náà máa ṣe ohun táwọn náà bá máa ṣe lọ. Ma takunu lahu akibatu dar. Ó ní ìgbẹ̀yìn ni ó dùn olókùn àdá ẹni ó bá ṣe eré nínú wa Ọlọ́run ó wá fi hàn. Innahu la yuflihu zalimun. Innahu la yuflihu zalimun. Alábòsí ò ní jèrè ẹ mọ̀ má bòsí mọ́. Wàjálù. Tí ó bá jẹ́ pé Ọlọ́run ní máa gbé èèyàn dépò yẹ́sà ogun tó dìde lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láàrin 2022 sí 2023 tí ó bá jẹ́ pé orí tí ó bá dádé wánú agogo dẹ bàbá Tinubu lè má di president pẹ̀lú ọ̀tá anú ẹgbẹ́ ọ̀tá òde ọ̀tá òkèèrè ó tún di president tí wọ́n ní wọn ò ní swearing in wọ́n tún sọ ẹ̀wọ̀n yìí nìtàn bá a ṣe ń gbọ́ kú là ń gbọ́ pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe kíní kan ẹni ọba yẹn ti ní ògo yóò ní ogun o. Kíni wàá ń bà ọ́ lẹ́rù wọ́ lọ yan rere ìwọ lọ yan rere àwọn alásùnmọ́ yín nìkan ni ẹ kàn wo loyalty ẹni tó bá fi ọ̀tá ṣọ̀rẹ́ tó bá sùn tó lajú báyìí alikiyama ni ó lajú sí. Allahu Akbar. Ọlọ́run ò ní jẹ́ ẹ fi ọ̀tá kò ní wọ́n náà wí fúnra rẹ pé Ọlọ́run má jẹ́ ń fọ̀tá ṣọ̀rẹ́. Má jẹ́ ń fi ọ̀tá ṣọ̀rẹ́. Ọlọ́run ní bí ilé ni lọ́wọ́. Takunu lahu akibatu dari innahu la yuflihu zalimun. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ọmọ Alhaji Ají sọ pé pẹ̀lú gbogbo initiative fún wọn lábẹ́ bàbá Oyetola náà ni. Alhaji Ají sọ pé Ọlọ́run ní jẹ́ lọ́lẹ̀. Àmín. Mínísítà ọmọ yín Kamarudin Yusuf ó ní bí n bá ti débí kí n bá òun kí yín káwọn ó sì máa gbọ́ Amirul Muhsinin Kamaru gíga ó ní n bá òun kí yín. Bàbá Imam wa ma nasrun illa min indillahil azizil alim. ìrànlọ́wọ́ kì í wá látọ̀dọ̀ ẹnìkan àfi látọ̀dọ̀ Ọlọ́run. Bọ́ bá dá yín lójú jù bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ fi tọ́lọ́run ṣe o. Tọ́kàn yín bá balẹ̀ lórí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má yọ ọwọ́ Ọlọ́run pé ohun tá a bá ṣe ti ilẹ̀ ni ó gbé
Ọlọ́run kórìíra arúgbó lóhùn bẹ́ẹ̀ o. wa ma nasiru illa min indillah. lálùkùránì fi sọ pé ẹnìkan kánú yóò gbọdọ̀ yanu kó sọ pé máa ṣe nǹkan báyìí lọ́la láì fi tèmi Ọlọ́run sí pé pẹ̀lú ògo Ọlọ́run. Humanity is highly essential. Ó wà nínú principle of our religion. Nínú tá nàbí fi kó gbogbo ayé jẹ ọmọ tí àkọ́ yẹn ní ọ̀tá létà kọ́ o. Bàbá kábíyèsí arákùnrin kan bẹ ọ̀dọ̀ àfáà ló gbé ó gbé ọ̀dọ̀ àfáà títí tó fi dàgbà. Ọlọ́run wá tóbi débi pé gbogbo ohun tí wọ́n máa kọ kò séyìí tóun mọ̀. Allahu akbar. Wọ́n kọ tì wọ́n nà á pa kò kẹ́tì. Kò yé. Àwọn tí wọ́n bá nílé kéwú tó bá ti lọ́dún mélòó kan wọ́n lọ́dọ̀ àfa ń tẹ́ ẹ̀kọ́ wa ti mọ̀ o ẹ fún wa yọ̀ǹda àfa ò tọrọ àlùbáríkà fún wọn yóò kó wọn mọ́ lọ. Arákùnrin yìí ó wá sú òun náà níjọ́ kan ó wá lọ bá ìyàwó àfa pé ẹ bá ń bá wọn bàbá sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda èmi náà wọ́n jẹ́ máa lọ. Ìyàwó àfa ni mo ti jíṣẹ́ ó tún lọ bá ìyá àwọn àfa pé ẹ dákun ẹ pé wọ́n yọ̀ǹda mi ibi ìsú èmi náà. Ìyá àfa ń pé ọmọ ohun téèyàn fi ṣàfà ẹ ṣàjẹ́ wọ́n yọ̀ǹda mi wọ́n fàdúrà sí mi. Fẹ́ lómìnira. Wọ́n bá lọ sọ fún àfa ni ọ̀dà ń yọ̀ǹda ẹ̀ kọ́ máa lọ. Tó bá di lọ́tún la màá yọ̀ǹda ẹ̀ ẹ lọ ní farabalẹ̀ o. Màá dé èèyàn ń wòye ọ̀la màá dé èèyàn bọ́ọ̀ bá ní sùúrù ẹranko lọ́ọ́ dà. Gbogbo ẹ̀yin tí wọ́n bá sọ fún pé ẹ ní sùúrù dọdún báyìí ẹ ṣe sùúrù dìgbà báyìí àmọ́ tò ní òdodo ọ̀rọ̀ tó lè kan lọ́dọ̀ olóṣèlú mọ̀ ń sọ fún yìí àmọ́ tò ní wọ́n yé jọ́ǹpù láì. Àfáà mi èèyàn tò kódà ẹsẹ̀ bíbélì ẹsẹ̀ Kùránì wọ́n tò ní sánmọ̀ ìpele wọ́n tò ní ilẹ̀ ìpele wọ́n tò ní ABC tó èdè Z wọ́n tò ní. Ilé wọ́n tò náà ni. Ó máa kan kálukú bàbá kú ìsì ọ̀tán. Allahu akbar. Ẹ lọ́ọ́ wà lóyà téèyàn bá wà lóyà wàláhì làdìm ó lè kọ́kọ́ koro ṣùgbọ́n yóò bá adùn nígbẹ̀yìn ewúro. Ọjọ́ tá àáfà dá fún pé màá yọ̀ǹda rẹ lónìí ọjọ́ náà pé àáfà ò mọ ohun tó fẹ́ fún toró sin àáfà ó ti sìn wọ́n jù ṣùgbọ́n kò mọ nǹkan kan. Kókó tó kanlẹ̀kùn báyìí àrùnkùn la àwọn àáfà kan rí tata grass chopper àáfà kan sáré mú atanta ni ọba mú ewé ọba de tanta mọ́nú atata mọ́nú ewé ọba ni wọlé àáfà kìíní ọba wọlé àrùnkùn la ó ní àlùbáríkà rẹ ní pẹ̀lú ògùn Ọlọ́run gbá kínní yìí ẹni ìlú tó ọba ti rí wọ́n gba tiẹ̀ ń bẹ̀ wọ́n ṣe tiẹ̀ ń bẹ̀ máa lọ. wọ́n gbẹ láfa. tata wọ́n bá mú un lé lọ́wọ́ àáfàá ni mo wá fi Ọlọ́run bẹ̀ ọ́ gbọ́dọ̀ tú o. wọ́n tú o. ń gbà. Allahu akbar. ọba jáde lọ ọba dágbére fáwọn ìyàwó dágbére tó àwọn àáfàá yọ̀ǹda àwọn lónìí látà ìmọ̀ye ọdún. Bàbá àgbà àti gbogbo ẹ̀yin ńlá ká ìtẹ́jọ́ kó ọba bẹ́ sí gbòòrò dèédé ìlú tọ́kọ́kọ́ wọ̀ báyìí náà bá ní à ń ti ń wá ẹni tí ó mọ kírun fún wa tẹ́lẹ̀ tá a rí ẹ̀yin yìí jọ àáfàá ó ní àáfàá ní mímí ọjọ́ àáfàá ní mí. àáfàá ní mí sì fi mọ́ mu. sáà lè gbà yín ní màá wọ́n bá gbà ẹni tí ò mọ kéwú tó ẹ pé ń rọ̀ fún ẹni tọ́ba ti dúró báyìí tó ní Allahu Akbar gbogbo ohun tí ó fi kírun tí ó fi ṣe útúbà tí ó fi ṣe wáàsí yóò kàn máa yanu báyìí yóò sì máa ṣe déédéé. Allahu Akbar. Agbára àlùbáríkà ju agbára ṣẹ́ lọ o. Allahu Akbar. Ẹ dúró kẹ́ ẹ fẹ́ rí gbàdúrà lọ́dọ̀ àwọn òbí yín kẹ́ ẹ tó lọ ẹ gbàdúrà lọ́dọ̀ àwọn ọ̀gá yín ẹ má dà wọ́n. Nǹkan méjì kò lè ṣẹlẹ̀ sẹ́dálẹ̀ kan náà ẹyọ kan ni ó mú o ẹni tí ó bá dàgbà kò ní dalẹ̀ ẹni ó bá dalẹ̀ kò ní dàgbà. Akramakumullah kirim. Ìwà kírun ó ti wá di àfàgbà wọn akọ́lé fún. Ó ti di mọ́mú. Wọ́n á fún lásọ gbogbo ó ti wá dé yẹn ńlá. Ó ti wá ń gbèlú bí ti ń sọmọ lóko ní ṣèyàwó. Ẹ̀yin bàbá mi látàgbàjẹ́ ẹ̀yin bàbá mi amúnigun. Ẹ̀sìn òkú. Ọkàn wo níjọ́ kan ni pé lẹ́nu ọdún tóun dèlú yìí wọ́n ti kọ́lé fóun. Àfáà sì fóun ní ewé. Ewé tóun ò tú
tálùbáríkà rẹ̀ rùn tó yìí tóun bá wá tú ewé yìí nǹkan tó open. I'malu ala makanatikum inni amilu fasawfa ta'lamun. àwọn kábíyèsí Iragbiji pé ewé tóun ò tú tó ṣe báyìí tóun bá máa tú oore òun gan yóò bu aya. kíní kan bá ń pè ṣe mọ̀ ṣe ọ̀rẹ́ wa mọ̀ jẹ́ ẹran òun ni. ẹran òun ni o. loyalty nbi tẹ́ bá jókòó sí ẹ jókòó sí bẹ́ẹ̀ bí wàá pa yín ẹjọ́ pa yín tẹ́ ẹ bá ṣe mọ́ ẹ pé à ṣe mọ́ sẹ́rí súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú olójú méjì bí ọ̀bẹ ọlọ́run ọ̀fẹ́ ọ̀gá ẹ máa appreciate àwọn tí wọ́n sọ pé ọ̀tá wa ni ẹ appreciate wọn o sẹ́rí àwọn tí wọ́n ń pé ọ̀rẹ́ wa ni yín o tí yín là ń ṣe o tí wọ́n sì ń sọ̀tá yín lẹ́yìn àwọn yẹn ló burú jù o. ọkàn wọnú ilé ni pé jẹ́ ń tú kínní ọba kọ́ ṣe. ó ta ò dá sí i. ní bá ń tu díẹ̀ díẹ̀ ní bá ń tu díẹ̀ díẹ̀ ní bá sẹ́rí ọlọ́run tóbi àṣẹ àtàntàjọ́ náà tí inú kan ni wọ́n yẹ fún ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ dalẹ̀ ẹni tó bá finú kan bá yín lò. ọ̀la ohun tí ń bẹ láàrin pírẹ́sidẹ̀ntì Nàìjíríà tòní Bọ́lá Ahmed Tinubu àti bàbá Oyetola nù. ìwájọ́ wà lẹ́yìn méjèèjì òun ní jẹ́ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́. ọ̀rẹ́ akramakumullah karim. tata àjọ náà tí wọ́n dè mọ́nú ewé fún pẹ̀lú inú kan àṣé bí wọ́n ti de tata àwọn mọ́bẹ̀ náà ni tata àwọn wà tó ìdíjọ́ tó tu tata òkú. Allahu akbar. ẹ̀ẹ̀kan náà tó tu báyìí àtàntà àjọ náà tí wọ́n dè mọ́nú ewé ló bá fò lọ. Allahu. I'malu ala makanatikum inni amilu fasawfa ta'lamun. tata bá fò lọ ó lè mú kò rí mú wọ́n yé mú lẹ́ẹ̀mejì tó bá ti bọ́ lọ́nu. tata lọ sẹ́wọ̀n pé kò mọ bọ́lọ̀ òun ti ṣe pé tata fò bóyá bó ṣe fò òun tó ti lọ àárín ìlú bóyá òkìkí ó tún òṣìṣẹ́ ó tún kàn ní. ẹni tó mú mi ti ń ta yín bàbá Oyetola ẹni tó mú mi ti ń ta yín ìmọ̀ ń tara rẹ̀ tó mi máa hàyàn lẹ́yìn. òye mi fa. ó wá fẹ́ kírun àsùbá Allahu akbar. Allahu akbar. lọ́ba wá fatiati. Allahu akbar. èèyàn sá gbọ́dọ̀ tán rẹ̀ òkùnkùn oníkùn ó rí i pé hatif tí máa àṣẹ tí máa gbé wá wọ́n ti kọ́ ti wáyà yẹn. Allah. lọ́ba ṣe bí ẹni àlùwàlá rẹ̀ já pèkẹ́ lomi o àlùwàlá máa ń bá já ẹlòmí bá báyìí báyìí. àlá tí ò járí. nẹ́tíwọ̀kì ti lọ. ìrun aago méjì sẹ́wọ̀n pé àṣírí ìrun aago méjì bò wọ́n bá tó ṣe àlá ẹ̀fọ́ àní kéwú sókè Allahu Akbar Allah ok àṣírí ok sẹ́rígbò tó di mọ́gìrìbì orí pé kìnìún ọ̀wá mọ́ lọ́ba bu ẹkún gbogbo iyì àti ọlá tí wọ́n fọ́ máa gbá àwa rò pé àfààní ní àṣẹ pàkéjì ẹ̀ ní ayọ̀ bàbá yìí ní màmú o. Allahu Akbar. gbogbo ọlá tí wọ́n dá wọ́n wá gbà á lọ́wọ́ ẹ̀ torí wípé ó ṣe àṣemọ́ṣe disloyalty. tó o bá ga bí òpó tó o jìn bí odò tó o bá ga bí òpó tó o jìn bí odò tó o bá ti ní ìwà ìmoore fólóore wàá gbẹ ẹ gbọ́ tí Yorùbá ní odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbé orísun wa àkọ́kọ́ tó ga jù lọ́lọ́run tẹ́ ẹ bá fi tọ́lọ́run ṣe kẹ́ ẹ ga ju ayé lọ ẹ gbẹ orísun ẹ̀kejì làwọn tó bí wa kódà kó o ti kú ẹ máa ṣàdúrà bẹ́ẹ̀ bá fi tiwọn ṣe ẹ gbẹ orísun àwọn tó kọ́ yín ní nǹkan tí wọ́n ràn yín lọ́wọ́ àwọn ọ̀gá yín kódà kí wọ́n padà ra yín ní kó ẹ sá ti débi tẹ́ ẹ fẹ́ dènà àìjojú olóore o tẹ́ ẹ bá gbàgbé orísun bẹ́ẹ̀ ẹ gbẹ ẹ ka àwọn ìyàwó yín àwọn ọkọ yín kún àwọn ọmọ yín ẹ kà wọ́n kún ẹ má jẹ́ adá níta mọ́ dáa nílé àwọn tí ń tì yín yẹn lè ti ẹlòmíì Ọlọ́run lọ́yàn yín ló fi ní ẹ̀yin ni kí wọ́n máa tì bàbá Oyetola àti gbogbo àwọn èèyàn bíi yín leadership humanity in leadership is very essential and crucial
oníkálukú ló gbọ́dọ̀ ní ìjọmọlúàbí mọ ipò tó bá wà níbi tó bá yẹ kó mi ọ lọ ẹjọ́ lọ ẹ mọ́ torí ẹnìkan tẹ̀ ń bínú sí ń bẹ̀ níbi tó bá yẹ kí ọ̀nà ọ lọ ọbẹ̀ ẹjọ́ lọ ọbẹ̀ ẹ mọ́ torí ẹnìkan tí ò ṣe ti yín ń bẹ̀ níbi tó bá yẹ kí palliative ó dé ẹjọ́ ó débẹ̀ ẹ mọ́ torí ẹnìkan tẹ́ ẹ níjà àbá ìṣedéédé eléyìí ni humanity kílùú ọmọ dàrú ni humanity tèmi ọba ti rí mú àfikọ́ fọ́ kìí ṣe ohun tí ó yẹ kí ọmọlúàbí ènìyàn ó ní tí mi ò bá ti rí kinní yìí gbà àfi ká bà á jẹ́ kì í ṣe ohun tí ó yẹ kí ọmọlúàbí ènìyàn ó ní a gbọ́dọ̀ máa gbà wípé ilé ayé tá a wáyé liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. gbogbo ohun tí bẹ́lẹ̀ ayé yìí rere ní àbídàkejì ọlọ́run fi ṣàdánwò fún wa wípé báwo la máa ṣe ẹni tó bá ṣe rere á bá ọlọ́run láyé rere ẹni tó bá ṣe kan yòókù á bá ọlọ́run ní ààyè rẹ̀ ẹ dákun ẹ tẹ́wọ́ ẹ jẹ́ àṣàdúà. Ya ṣàdúà. mo ní wàásí ní Sùúrùlérè lẹ́kọ̀ọ́ báyìí ń bẹ ni mo ń lọ mo sì máa bá mi náà máa ṣe wàásí mẹ́. Insha Allah á débẹ̀. n bá ju kí ni ilẹ̀ nísìnyí Sùúrùlérè yá ìyẹn lọ́fà ló fi jẹ́ pé escort la gbé wa kí ni wo lè yá ọlọ́run ìṣọ́ rẹ̀ àbò rẹ̀ jẹ́ ọmọ bẹ lórí wa o. Àmín. bàbá Oyetola bàbá mi kú ní jẹrin I lost my dad 4 days ago. That's been 5 days. ó fi mí mo mọ yìí kéèyàn ọmọ ní bàbá mọ́ ó rí bákan lára mi. wàláì tí n bá sùn báyìí máa fi gbígbà pé kàyéfì àbí àwọn náà ń ṣe like mo ń ṣe yẹn bákan sẹ́rẹ́ wà fún àtàwọn ọmọ lọ́ọ́ ṣe wá sílé olóku ká máa lọ́ọ́ ṣe wá sí yẹn náà lódún o sẹ́rí tí wọ́n bá ṣe é fún yẹn máa rí bákan lára yẹn o. akramakumullah. tẹ́lọ̀mí bá ń ṣàdúrà máa kàn wọ ẹnu ẹ̀ báyìí pé ilé yìí ọmọ bíi ti ń ṣe yẹn o. àṣebí ti máa ń rí rèé. ọlọmọsà bá ń kẹ́ wọn. bá a kí àbáwá Abdul Latifi. gbọ́ ẹ̀yin tẹ́yin náà ti ní sáfù kan lọ́hùn. àwa ti bóyá ìyá bóyá bàbá ọlọ́run kẹ́ wọn. ọlọ́run kìtìwá náà. àwa tá a ní kan láyé èmi sì ní ìyá ọlọ́njẹ́ mi yá mi ogún. Àmín. àwa náà ní ká gbẹ̀yìn wọn bá dàgbà dògbò pẹ̀lú dáadáa. Àmín. ẹ̀yin tẹ́ ti yọsẹ̀ méjèèjì sọ́hùn ọlọ́wọ́n bá yín kẹ́ wọn. Àmín. ẹ̀yin tẹ́ ní méjèèjì láyé ọlọ́wọ́n ṣàdúró tì. Àmín. ká ṣàdúà. Ya ṣàdúà. bàbá Oyetola ẹ̀yin lọ́lọ́run fi sojú wa. a ṣàdúà fún yín a ṣàdúà fún president. وكن صبورا بل كظيم لمن يفا. bàbá Oyetola a ṣàdúà fún yín a ṣàdúà fún president. mo fẹ́ kí gbogbo owó take notice of what I have said earlier. As a Muslim, humanity in leadership is highly essential. Don't be callous. Have feelings for others. Show support. Invest in education, health sector. Be loyal to your benefactors. Don't be an ingrate somebody. Almighty God hates it. He loves those who appreciate their fellow men. He loves those who appreciate their benefactors. Don't be an ingrate. Whatever you are pursuing in your life, if Almighty God say yes, no one can say no. And if He say no, no one can say yes. Be contented with whatsoever you have. You are blessed already. Show compassion. Be grateful to what you have been achieved in your life. God is watching. Angels are recording. Be loyal. Be highly loyal to your leaders. Be highly loyal to your God. Be highly loyal to your parents. Be highly loyal to your community. Give back to them. Support them. Protect them. As far as you are doing all this, I have all the total assurance God Almighty will continue to lift you up. Amen. God Almighty is the greater doer. And He is the greater provider. He will provide for you no matter the circumstances. Life is hot. Life is full of gallop. It's full of ups and downs. As far as you are sincere, He will protect you. He will support you. He will lead your way. He will guide your path. God is God, either you serve Him or not. God is God, either you believe in Him or not. You can never attain any position without His permission. Have fear of God in your heart.
Don't be a doom crusader. Don't be a violent crusader. Advocate for peace. Advocate for cooperation. By doing this, Allah will shower His blessing upon you. Amin. No one can do it except Him. Allah. I pray to Almighty Allah to bless all of us and uphold our iman and grant us all our heart desires. Amin. Your Excellency, sir. Any oba ma alamna sirakan, baba mi e dide. Any oba ma alamna sirakan ba mi nawo si won. The former governor of Osun State. Afẹ́ gbé àdúrà òun bí a ti yẹ ká gbé ni. Nígbà tẹ́yìn dé tẹ́ sọ̀kalẹ̀ lásẹ̀sẹ̀ mọ̀ wípé à ń bọ̀. Allahu Akbar. Dídé tí yín lọ́sẹ̀ àmọ̀ pé à ń bọ̀. bọ̀. Kákọ́ sàdúrà fẹ́yìn tẹ́ ti dé. Ẹni tí ń sì ń bọ̀ náà ó dé dáadáa. Ó di wa bá wa. Ẹ dákun ẹ sàmí o. Àmín. Bàbá Oyetola. Àbùkù òní o kò sẹ́ni tí ò lè kàn. Ọlọ́mọ kan yín lábùkù. Ilé. Ẹ máa tọrọ ohun tẹ́ ẹ fẹ́. Ẹ máa tọrọ. Gbogbo ẹ̀yin political leader. Máa dàníyàn. Níbi tẹ́ ẹ bá rí i pé ó yẹ kẹ́ ẹ bá leader sọ̀rọ̀ ẹ bá wọn sọ. Ọ̀gá ẹni tí ó bá ti bá yín sòdodo ọ̀rọ̀ tá yín ni. Bashawirhum fil amri. Ẹ jọ pé tí ẹ bá tútú lẹ́gbẹ̀ẹ́ leader báyìí pé leader èmi sì tún rò ó báyìí. Ẹ jẹ́ ká láàfin ọjọba ẹ ṣàdúrà fún leader. Ẹ máa dàníyàn ẹ náwó gbogbo ìka márààrún ni ẹ nà àmọ́ bí táṣẹ ẹ wà torí wípé àṣẹ kálukú ìka tí máa wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ẹ nà márààrún bàbá ẹ máa dàníyàn. Alam nashrah lápapọ̀. Bismillahirrahmanirrahim. Alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak. Fa inna ma'al usri yusra. Inna ma'al usri yusra. Fa iza faragta fansab wa ila rabbika farghab. Ẹ ṣe àmín mẹ́ta fún wọn. Amina. Amina. Amina ya Allah. Ẹ jókòó. Ojú ètí Fatia ẹ jẹ́ ká Fatia kan fún our president and the entire nation. Bí gbòòrò òdùn, bí ìlú òdùn, bí ìgbẹ́ni ìgboro orí o, kò sọ́mọ tálíkà tí ròdì ẹ mú o. Allahu Akbar. Tílu ọba nífẹ̀ẹ́ àbálẹ̀ kò sẹ́ni tí ó gbádùn tó lóun kójọ. President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé àpé Fatia agbára wa mùsùlùmí ni dákùmọ́ jẹ́ kí president Nàìjíríà ó ṣiṣẹ́. Amina. Wọ́n pilot àfíàsí orílẹ̀-èdè yìí lọ bí tí ń dáàbọ̀ wá báyìí. Ṣùgbọ́n nǹkan ti jánu jìnnà. Ará Nàìjíríà sì ti fẹ́ràn nǹkan fà. Reality yẹn wá ní wá lára. Fatia kan fún Nigerian president and the entire nation. Ọlọ́run má jẹ́ lu yóò gbiná. Àmín. Ọlọ́run má jẹ́ lu yóò dàrú. Àmín. Ọlọ́run má jẹ́ àwọ̀ ọmọ ìlú iná má jẹ́ àkàgbákò. Àmín. Ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run kọ́ máa bẹ lórí gbogbo wa. Àmín. Suratul Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladina an'amta 'alayhim. غير المغضوب عليه ولا الضالين. آمين 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 يا الله. Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀. À ń bọ̀. A ṣe Ayatul Kursiyu kan. Ọlọ́run wọlé agbára ọkọ̀ rẹ̀ márùn-ún tí ń bẹ. Sẹ́rí Ayatul Kursiyu ọkọ̀ Ọlọ́run márùn-ún náà lọ lágbára tí ń bẹ ń bẹ. Allahu Hayyu Qayyumu Aliyyul Azim. Bàbá Oyetola bàbá kábíyèsí. Tẹ́ ẹ bá rí ẹni tó bá mọ ọkọ̀ Ọlọ́run márààrún yìí kà wàláhì Ọlọ́run ó ṣe ìyanu lérí tó bá fẹ́. Ohun tí ń jẹ́ Ayatul Kursiyu náà nù ọkọ̀ Ọlọ́run márùn-ún tí ń bẹ ń bẹ. Allahu Hayyu Qayyumu Aliyyul Azim. Àwa ká Ayatul Kursiyu fún Aṣíwájú Munirudeen. Ọlọ́run o Ọlọ́run o Ọlọ́run. Wọlé àti tóbi Ayatul Kursiyu. Má fi à ń bọ̀ dojú ti Oyetola. Amina. Má fi dojú ti gbogbo supporters. Àmín. Má wàá fi dojú ti àga alárasí rẹ̀. Àmín. Ìwọ Ọlọ́run nìkan lọ́ba lè wí lè ṣe o. Ìwọ sì lọ́ba lè ṣe lè wí. Excellency ṣe bá máa jókòó Ramadan lecture yìí nẹ́sìá. Inshallah. Àwa sira wa náà ni.
a máa dúpẹ́ ayọ̀ ńjọ́ náà. Àmín. Ayatul Kursi. Bismillahir Rahmanir Rahim. Abolo ni o. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khudhuhu sinatun wala nawm. Lahu ma fis samawati wa ma fil ard. Ma dhal ladhi yashfa'u 'indahu illa bi'iznihi. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي wọ́n jíṣẹ́ envelope tẹ́nìkan mú wá nísìn Ọlọ́run san yín lẹ́san rí. Àmín. à ń bọ̀ látọ̀dọ̀ à ń bọ̀ náà ló ti wá àdúpẹ́ Ọlọ́run san yín lẹ́san rí. gbogbo jama yìí náà tẹ́wọ́ ká kàfáàtìyà fúnra wa. kàfáàtìyà fúnra wa náà. Ọlọ́run ò mọ̀ kó o ṣe mọ́ o. kò ṣe mọ́. ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ mọ́ làáhùn o. ahùn ọ̀dá o ẹ lawọ́ o ọgbọ́n yín kọ́ Ọlọ́run fi fún yín o ó wù ní o ẹ múnú àwọn èèyàn dùn ẹ mára àwọn èèyàn yá kọ́lọ́hún ọba tún lè máa bùkún gbogbo yín sí i. bàbá Oyetola àti gbogbo olóde alájà wa tí wọ́n kí wa lẹ́ẹ̀kan ẹ ṣe é tí yín lọ́lọ́run ó ṣe kò ní kọ́ tí yín ọlá abẹ́ ti fi kúnlẹ̀ kí àwọn àfa ọlá ìyá mi ìyàwó bàbá Oyetola ọlá kábíyèsí lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ọba lọ́lá ìjọba Ọlọ́run wọlá yín. wọ́n níyàwó wọn ni ìyàwó alájí wa ń bọ̀. ìyàwó à ń bọ̀ ni. àwọn lọ mú envelope ni wá. ẹ mọ̀ ní títọ̀ ẹ wo bẹ́ẹ̀ ti ń fẹ́ kún àbí ẹ kúnlẹ̀ yẹn lá ẹ kún ní ẹ̀ẹ̀kan o ẹ ń lọ́kọ̀ọ̀kan lẹ̀ ń fún wa tọ̀ yóò wọlá wípé ẹni ọba tẹríba fún Kùránì Ọlọ́run máa tẹrí ayé ba fún un yóò tẹrí ayé ba fọkàn yín. Àmín. ẹ dákun ẹ sàmí fún wọn dáadáa. Àmín. bàbá Oyetola kò jẹ́ bó ti jẹ́ lápapọ̀ ẹ já ka Suratul Fatiha o. Bismillah. ilẹ̀ wí SSA to the president dọ́là ni wọ́n mú wa ẹ̀tọ́ ni deputy candidate to the governor Benjamin wọ́n mú dọ́là wa dọ́là náà lè fi máa gbà your excellency ṣe mọ̀ wípé bí mo ṣe jẹ́ ọmọ Nàìjíríà ṣe mọ̀ pé Amẹ́ríkà ni mí so gẹ́gẹ́ bí àáfàá Nàìjíríà tí mo Amẹ́ríkà ni mo ń gbé wá sí ló gbé mi wálé yìí ìyàwó mi ọmọ mi Amẹ́ríkà gbogbo wọn èmi náà Amẹ́ríkà. Americana. so èyí tẹ́ mú wá ìwé rẹ ni mo gbà bọ́ńdù owó òlu wa lèmi máa gbà mínísítà ká tó lọ ká ṣètò ẹ̀ bẹ́ẹ̀. bó ni. ẹ fi náírà alẹ́ fáwọn ará Nàìjíríà. ẹ dọ́là kọ́ alọ́ náà. ẹ fi náírà alẹ́ fáwọn ará Nàìjíríà. ẹ dàníyàn tó wà dùn. bọ́ńdù ìlú wa so ti dàníyàn tiẹ̀ náà inú wa dùn báyọ̀ ọlọ́mọdé ni wọ́n bàjẹ́ láyé. Àmín. ayọ̀ wa kún Ọlọ́run mọ́jọ́ dàbọ̀ mọ́jọ́ dòfo masha Allah la quwwata illa billah. al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. ẹ jẹ́ àṣẹ àmín mẹ́ta. àmín àmín. rọ́ọ̀dù mi ẹ ṣe o subhana rabbika. وَإِبْسًا كَبِيرًا سَأَلْتُكَ يَا إِلَهِي. bàbá wa fadilatu Sheikh al-alim al-allama orúkọ tí Ọlọ́run sọ bàbá wa Sheikh Jami' Sanusi Ajadi Aminolohun. Alajadi. bẹ́ẹ̀ yẹn bá wo bàbá wo níwàásí dáadáa.